ọ̀rọ̀ lọ́ọ̀yà kò ṣe lọ́ọ̀yà bàbá ẹ ṣe kí ni ẹ gba ọpẹ́ wa lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà tó ń yọ̀yàn nu murder case bàbá ẹ ṣe kí ni ẹ gba ìyìn wa mọ́mọ́ ṣe rí ibi tó dé ń sìn báyìí ẹ bá wọn mọ̀mọ́ wá interpreter o ẹ bá mọ̀mọ́ yín wá kí ni interpreter o mọ̀mọ́ in case tóun bàbá yín wá interpreter torí nǹkan tẹ́ ẹ ní ìdẹ́nsí ni ẹ gbọ́ ọ̀rọ̀ tèmi ẹlẹ́yà tẹ́mu báyìí ni olúwa wí báyìí ni ẹlẹ́yà tẹ́mu wí ṣe rí lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà tẹ́ fẹ́ para yín lé lórí one thing is one thing if you know that you have a stable you are sure that this lawyer ló yọ Dorkas níbi tó wà ẹ jẹ́ kó gbé yín lọ ẹ lọ Nàìjíríà so this case is closed you understand tẹ́ bá mọ̀ pé lọ́ọ̀yà yín yẹn tẹ́ ń force down our throat òun ló yọ Dorkas nínú gbogbo nǹkan tó wà ó dẹ̀ dá yín lójú ẹ̀yin ẹ lọ Nàìjíríà ó ti tán tó bá lè yọ Dorkas ní murder allegation ẹ̀yin tó jẹ́ pé ẹ kàn ń búyàn ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń dìfẹ́mi èèyàn lásán ó máa yọ yín easily báyìí to settle everything ṣe mọ̀ pé mo fún yín ní the direct answer àti gbogbo èèyàn máa fi mọ̀ pé òótọ́ ni màmá mọ̀ nǹkan tó ń sọ màmá ẹ̀ ló yọ Dorkas lóòótọ́ ọmọ Dorkas yẹn máa ń parọ́ ni ẹ̀yin ẹ lọ Nàìjíríà case closed. Number 2 in case tí ò bá yé yín ẹ̀ ń kígbe pé lọ́ọ̀yà yín ẹ rán lọ́ọ̀yà wá ẹ fún lówó mọ́mọ́ ẹ gbé evidence jáde lọ́ọ̀yà sọ pé òun ẹ̀ fóun ní nǹkan kan ẹ̀yin ẹ̀ fún 5,000 euro ẹ gbé evidence jáde ẹ fi yẹn ṣe ẹlẹ́ẹ̀kejì torí up to today àti ìrẹ́ evidence èèyàn méjì ò kì í jẹ̀bi irọ́ ìkànnù yín ló ń parọ́ ìdá kò jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń parọ́ àbí lọ́ọ̀yà yín ló ń parọ́ ẹ ṣe kí ni ẹ gbé evidence ẹ tẹ̀ gbé lọ́ọ̀yà yín wá gan kó wá sọ tẹnu ẹ̀ àbí ṣéyàn tún le jù ni tẹ bá mọ̀ pé ẹ ṣe nǹkan lóòótọ́ ẹ dẹ̀ wá ṣọ́ọ̀ pé lọ́ọ̀yà yín ló yọ Dorkas tí ó dẹ̀ ṣe pé lọ́ọ̀yà yín wá parọ́ fún yín tó wá gba glory nǹkan tí ó ṣe ẹ̀yin ẹ gbé wá sórí live video ẹ bá wa bèrè lọ́wọ́ lọ́ọ̀yà yín pé when is the next date when is the next Dorkas date court case tó ní when is the next one ìbò náà bá dé there are things that ṣẹ́rí kínní kò lè kò dìjà ẹ̀yin lẹ́ẹ̀kan fẹ́ jẹ́ kó jẹ́ pé tara yín nìkan lẹ ṣàfẹ́ máa gbọ́ this thing kò lè kò dìjà ìjọ wo náà sún ìgbẹ́jọ́ sí ọjọ́ wo ni ó tún ń lọbẹ̀ kí ni wọ́n sọ you are the representative of somebody in court àbí nǹkan tó ń gba lọ́ọ̀yà fún mọ́mọ́ ṣe mọ nǹkan tó ń pè lọ́ọ̀yà ṣá ẹ mọ nǹkan lọ́ọ̀yà yín á jẹ́ pé lọ́ọ̀yà yín ló lọ dúró ní court nígbà tí Dorkas tó ń sọ pé okay call your lawyer kinní kan tí adájọ́ máa sọ pé bring your evidence àjọ́n di ṣe kinní kan mi ò mọ gbogbo times tẹ́ máa ń lò á jẹ́ pé lọ́ọ̀yà yín ló dúró níwájú podium tó ń ṣe cross examination ẹ béèrè lọ́wọ́ lọ́ọ̀yà yín okay there should be evidences of your lawyer being the one setting ó máa send gbogbo document sí yín náà ẹbí document nílé ẹjọ́ gbogbo document tó fi ṣe kéèsì Dorkas ẹ ti ẹ̀ gbà yẹn lọ́wọ́ lọ́ọ̀yà yín náà kẹtẹ wà kọ́kọ́ paste ẹ pé òun ló ṣe é lóòótọ́ mọ́mọ́ education is not a scam education is not a scam ẹ gba gbogbo nǹkan ó máa ní àwọn evidences kan pé mi mo ṣe kéèsì Dorkas ó máa dúró níwájú adájọ́ there were days that she will be adjourned Dorkas sọ pé òun ò rí lọ́ọ̀yà rí gan of course ta ló fẹ́ defend ẹ ṣebí lọ́ọ̀yà àti èèyàn tó fẹ̀sùn kàn gbogbo wọn jọ máa jókòó báyìí níwájú adájọ́ ni so báwo ni Dorkas ṣe máa jókòó síbẹ̀ tó máa sọ pé òun ò rí lọ́ọ̀yà rí ṣebí lọ́ọ̀yà tó wá defend ẹ̀ ní mọ́mọ́ ṣẹ́rí kínní kò lè kò dìjà ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń gbàgbẹ́ ní gbàgbá ọtí gbogbo kéèsì tí lọ́ọ̀yà yín ṣe ó máa ní file náà gbogbo kéèsì Dorkas tó ṣe Dorkas even before the court case gan wọ́n ti kọ́kọ́ ríra wọn wọ́n ti máa jókòó wọ́n ti máa sọ̀rọ̀ this is what happened this is my evidence wọ́n ti máa sọ̀rọ̀ so many times mọ́mọ́ don't force this thing down our throat it didn't dey ẹ kàn ń rí ikú ara yín mọ́ ni ṣé mo pé ó ti pẹ́ tẹ́ tí ń lò wọ́n lórí social media yìí but this time we refuse to say we refuse to kó jẹ bí indomie because why because we are educated if your lawyer is the one that defended Dorkas they will have seen each other way before that day àbí wọ́n ti máa bára wọn sọ̀rọ̀ this is what you are going to say if they are cross examination if you are doing cross examination this is what you are going to say do not say this do not say that ní ọjọ́ ìgbẹ́jọ́ gan àwọn méjèèjì wọ́n máa dé court báyìí òun ló máa defend Dorkas òun ló máa sọ pé my lord kí ló máa sọ yẹn náà
tó bá ti sọ pé ẹ wo mo ti gbàgbé jáde òun ló máa sọ pé my lord kinní kan no pé wọn ò gbọdọ̀ béèrè irú question yẹn òun àti Dorcas máa jọ jókòó papọ̀ báyìí ni níwájú olúwa mi kí ló wá dé torí ọlọ́run kí ló wá dé tó jẹ́ pé ọlọ́run mo mọ̀ ẹni torí pé Dorcas sọ fún yín pé òun ti pe lọ́ọ̀yà sọ pé fún lówó ṣebí lẹ́yìn ìgbà tẹ́ ẹ jáde tẹ́ ẹ ń fọ̀ sí ẹ̀ dáhùn àtúntò gan lòun náà ṣẹ̀ wà ní access lọ́ọ̀yà tó ṣẹ̀ wà mọ́ lọ́ọ̀yà tẹ́ ẹ ń sọ ẹni torí pé ó ti pè ṣẹ́yìn fún lówó tẹ́ ẹ ń parọ́ pé mo mọ̀ the more you talk the more you expose yourself ẹni báwo ló ṣe mọ lọ́ọ̀yà yín ṣebí ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ sí ń bàjà torí lọ́ọ̀yà kò ṣe lọ́ọ̀yà ṣebí ìgbà yẹn náà ló tó máa mèèyàn tẹ́ ẹ ń sọ ṣebí ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ń bàjà lórí lọ́ọ̀yà ọ̀rọ̀ lọ́ọ̀yà kò ṣe lọ́ọ̀yà ṣebí ìgbà yẹn náà ẹ̀yin nìkan lè kọ́ lọ gba lọ́ọ̀yà fọmọbìnrin a lot of people gba lọ́ọ̀yà kí ló dé tí gbogbo wọn fi máa bàjà pé lọ́ọ̀yà mi ló yọ ẹ́ kúrò ẹ̀yin lẹ fẹ́ ṣoore tẹ́ ẹ fẹ́ lóṣòtì wọn ò dẹ̀ bẹ̀yìn fún lọ́ọ̀yà na by force ẹ̀yin lọ́ọ̀yà yín yẹn tẹ́ ẹ mọ̀ bó da yín lójú òun ló yọ Dorcas ẹ̀yin ẹ lọ Nàìjà ẹ jẹ́ kó yọ yín nínú gbogbo ilé ìtẹ̀kùrà yín sí náà ìgbà yẹn la tó máa mọ̀ pé lóòótọ́ ni ẹ parọ́ tẹ́ bá mọ̀ pé ẹni lọ́ọ̀yà tó gbóná tó kójú òṣùwọ̀n ó yẹ kẹ́ ti wà náà kẹ́ máa wọ Nàìjà ṣeréṣeré nìyà mọ̀mọ́ ẹ fúnra yín sinmi ẹ sì fẹ́ para yín lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà yìí there is only one way to settle this thing go to Nigeria if you are not arrested that means your lawyer is the one that is simple she has her own private lawyer bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ she has her own lawyer ìgbà wo lẹ ṣe gbọ̀mọ̀ ẹni sùúrù mo ti ṣe kínní ìhó tẹ̀ ti sú mi gan bí mo ṣe ń sọ̀rọ̀ ìgbà wo lẹ gba lọ́ọ̀yà fún Dorcas ìgbà wo ni lọ́ọ̀yà yín débẹ̀ Dorcas tó yẹ kó wọ́n ti kọ́kọ́ declare wanted gbogbo ìgbà yẹn ta lẹ́rù pé ó ń ṣiṣẹ́ fún is it not our own lawyer ìgbà tí ìyá àbèjì ti kú láti kọ̀ǹtàtì lọ́ọ̀yà tiẹ̀ ẹ lè gba lọ́ọ̀yà fún yàn fún ara ẹ gbọ́dọ̀ tẹ̀ ti ní lọ́ọ̀yà tiẹ̀ for somebody that has foundation like that for somebody that is building like that for somebody a lot of things she has been doing in Nigeria she will have her own lawyer even before the tragedy happened ìgbà tó ọmọ yẹn dẹ̀ kú á dẹ̀ ti kọ̀ǹtàtì lọ́ọ̀yà àbẹ́ ẹ̀ gbọ́ ní gbogbo ìgbà tó fi máa ń bí Dorcas táwa tẹ̀ fi bú mi báyìí pé wọ́n sọ pé mọ́mí Dorcas àti lọ́ọ̀yà Dorcas wọ́n lọ bá kábíyèsí nínú palace ìyẹn ò ní pé kó help wọn pẹ̀lú kéèsì Dorcas ṣé lọ́ọ̀yà mọ̀mọ́ ló lọ síbẹ̀ ni because I don't understand why mọ̀mọ́ always want to take glory for what she did not do ẹ̀yìn yẹn ni òye mi wọ́n ní manager Dorcas bí i manager lọ́ọ̀yà àti màmá ẹ̀ wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni nígbà tí issue ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ tó declare wanted tó ń wá gbogbo gbà yẹn wọ́n lọ ń bẹ Ọọ̀ni kó bá wọn dá sí kéèsì yẹn lórí social media ẹ jọ̀ọ́ ṣé lọ́ọ̀yà mọ̀mọ́ ni ìgbà wo lẹ gba lọ́ọ̀yà fún Dorcas ṣe bí ó ti ní lọ́ọ̀yà tiẹ̀ tẹ̀dẹ̀ ń sọ pé lọ́ọ̀yà yín ló yọ by force ẹ bá mi bèrè lọ́wọ́ lọ́ọ̀yà yín pé kí ni the next thing tó ń ṣẹlẹ̀ ní ẹjọ́ báyìí nípa ọ̀rọ̀ Dorcas what's the next thing when is she going to appear where are the documents tó fi ṣẹjọ́ pẹ̀lú Dorcas Mama, you cannot just say something without proof wọ́n ní mo dẹ̀ sọ fún yín kókè káwádà gbogbo ẹ̀rù ẹ gbé lọ́ọ̀yà yín wá sórí live ẹ jẹ́ àmọ́ nǹkan tó sọ bring the lawyer on live video àbí èèyàn méjì ò kì í jẹ̀bi irọ́ ìkànnì yín ló ń parọ́ ẹ gbé lọ́ọ̀yà yín wá sórí live video wọ́n ní kẹ́ lọ Nàìjíríà ẹ rí Nàìjíríà lọ lọ́ọ̀yà yín ò lè yọ yín nínú gbogbo nǹkan tẹ́ kóra yín sí ó yá ẹ gbé dọ́kúmẹ̀ntì ẹ̀ jáde tó fi assist Dorcas tó fi jẹ́ pé òun ló ṣe gbogbo ẹ̀ tó fi yọ Dorcas ẹ lè rí yẹn produce ó yá ẹ gbé wá sórí live video he's not the one that represented Dorcas I don't know why he's there òun ni mo sọ pé òbí òyìnbó tá a dẹ̀ ń sọ yìí ló ti pọ̀ jù fún màmá tó bá yẹ pé fún lọ́ọ̀yà yẹn lówó lóòótọ́ ó kàn gbà yín ni a mọ̀ pé olè làwọn lọ́ọ̀yà they are all liars ó kàn gbà yín ni yes he may show up in the court now gbogbo èèyàn ló lè wá sí court now but kì í ṣòun ló represent Dorcas níwájú adájọ́ that is the difference tí ò yé yín mọ̀mọ́ nǹkan tí ò yé yín nìyẹn nǹkan ló represent nǹkan tẹ́ ẹ̀ force lé wa ní truth báyìí ni pé lọ́ọ̀yà yẹn ló represent Dorcas ní court òun ló dẹ̀ clear gbogbo issue tí Dorcas ní and that is not true how is this even hard for you to understand your lawyer may come to court and listen to whatever it is that lawyer mélòó gan ló máa represent èèyàn court gan-an torí kò yé mi this girl has access to SAN to lawyers lóríṣiríṣi even before you come
Even before you bring your own thing, why are you now forcing yourself? Mọ lawyer, mọ àwọn èèyàn tó mọ̀ ní, mọ àwọn lawyer tó máa kó wá ni. So, Mama, Sherry, education is not a scam. It's because you're not educated. That is why you feel like it's your lawyer that represented Dorcas. It's not, and it can never be. Because ìwọ kọ́ ló máa gba lawyer fún náà nígbà ẹ wo Alábìkẹ́ gan. Ìgbà tí Alábìkẹ́ tó kọ́kọ́ fẹ́ ti Alábìkẹ́ mọ́lé, ṣèbó ti kọ́kọ́ fowó ara ẹ̀ gba child and bail lawyer. Kó tó di pé lawyer Dorcas rán lawyer àti ẹ̀wà. Dorcas tó rán lawyer wá fún Alábìkẹ́. Lẹ́yìn sọ pé ẹ fẹ́ gba lawyer fún. Dorcas tó rán lawyer lọ fún Alábìkẹ́. That is Alábìkẹ́ ti kọ́kọ́ gba àwọn child and bail lawyer tó ń gbà. Then Dorcas now send her own lawyer. Ẹ̀dẹ̀ tó ń sọ pé Dorcas ò ní lawyer, pé lawyer yín ló ń lò. Ẹ máa ní sùúrù. Because I don't understand. Ẹ jẹ́ kó interpret kíní ìfún mọ̀mọ́ because ó dàbí ẹni pé gbogbo nǹkan tá à ń sọ yìí. Bóyá òyìnbó ló dẹ̀ pọ̀ jù. You want to take glory for everything, even the things you did not do. Doesn't make sense. Ó ga ọ. Ẹ máa wà okay. Ṣùgbọ́n eventually ẹ máa wà okay. Ẹ lọ fúnra yín lọ́kàn ọba. Ẹ dẹ̀ kú ọdún. Lórí àrí tẹ́tí kún kíní tẹ́tí lọ ṣe photo shoot. Tẹ́tí lọ sí kún ojú yín kún gbogbo ẹ̀. Nǹkan tó yẹ kẹ́ ẹ focus lórí. Ẹ focus ẹ wá sọ pé ẹ smart ju anybody lọ. If you are smart and you know that you are smart, go to Naija. Ibẹ̀ láti fẹ́ test how smart you are. If you feel that that lawyer can save you, go to Naija. Then we'll know that lóòótọ́ ni. You are not lying. Don't force anything down our throats. You cannot save yourself from the shit you are. Why are you now telling us that it's your lawyer that saved Dorcas? You can't save yourself. Tó bá yẹ pé lawyer yín ti save yín, it's better for us to kàn máa assume pé òótọ́ ni mọ̀mọ́ ò lè parọ́. Mọ̀mọ́ tó jẹ́ pé ó ní issue ẹ̀wọ̀n rèé níwájú mọ̀mọ́ tó bá dé Naija. Pé mọ̀mọ́ ò lè parọ́ o pé tí lawyer yẹn bá lè save mọ̀mọ́, it can save anybody. But even your own case, you have never even settled it. And you are fighting for another person. Before you give anybody lawyer, the person already has a lawyer. That is how it is. Even go from the police station, not to say, call your lawyer, call your lawyer. Benny, from the police station, no to marry a lawyer anta. You need a lawyer, you need a lawyer, you need a lawyer to sign this, you need your lawyer to shake in. Oh God. Wow. No, you got money ò bẹ̀yìn báyìí. Ẹ ṣàfẹ́ kó admit nǹkan tí ó ti sọ fún yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ tó fẹ́ gbọ́. Kò bẹ̀yìn o. It is well.